your mastery pictures, beautiful features. Àrọ́bá o. Bàbá ìtàn. Ìtàn tòní lórí àrọ́bá. Today's story on àrọ́bá. Ìfẹ́ kọ́rọ̀ èmi rẹ̀ kó dàbí ọ̀rọ̀ Haúsá. Mọ̀ pé kí wọ́n bí ọmọ Haúsá nílé kan náà, wọ́n kẹ̀yìn ara wọn síra wọn gbẹ̀yìn ni. Haúsá bí ti bó o. Àyà tó sì mọ̀ pé kò sí bá a ṣe lè já Haúsá. Wọ́n mú mi sílé wọ́ rẹ̀ torí yóò korò ni. Àyìnlá ìfẹ́ ò lè kóró kí ni ṣẹ́gun mi tóun ní fàárọ̀ jù. Tó bá ti dé gùn ó ti yọ rẹ̀. Àrọ́bá 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 ni bàbá tán, àrọ́bá ni bàbá tán. Ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n bàbá mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ni sọ̀rọ̀ ẹ̀ ni ọ̀rẹ́ mi ni ẹ̀gbọ́n mi sọ̀rí bíbí ẹ̀gbọ́n mi ni ẹ látẹ̀kọ́. o ti change. ẹ̀gbọ́n mi mo ní kó má máa ṣe gbé sẹ́yìn tó ṣáà bí mo ṣe gbé pọ̀. ẹ̀gbọ́n mi nǹkan tí mo fẹ́ fún yín wà ń bẹ̀rẹ̀ tó bá jẹ́ kó fọ́. wọ́n bọ̀ yìí ò tí ì change rárá. ẹ̀gbọ́n mi mọ́mí nǹkan. ó wà ní. pẹ̀lú dádì. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi. níbo lẹ́yìn lọ tẹ́lẹ̀. a fẹ́ lọ bá kàn mí. ẹ̀gbọ́n mi. Àrọ́bá. Àrọ́bá. Ṣẹ̀mí bí ẹ́ lógún ọ̀rẹ́, bọ́mọdé bá gúnyán alẹ́ àgbà fìtàn balẹ̀ o, torí ẹnu àgbà ṣàlóbì tí ń gbó. Ohun tọmọdé gungi nàgàwò ìjókòó làgbà tí máa rí o. Ọmọ ẹlẹ́lẹ̀ wá. Kí ló dé o? Ṣé o mọ̀ mi? Ẹ mọ̀ yín o. Mo gbé mo dáràn mo kú wo mọ́síkìlà. Má jẹ́ ń pè jálẹ̀ fún ẹ, tí má pè jálẹ̀ fún àyà ajẹ́ ìrọ̀ àbá ẹ̀. Ó mọ bàbá alábà tó di àbàmù, ibẹ̀ làbà náà wà, ibẹ̀ làbà ń gbé. Kí wàá ní gbogbo wọn yẹn kọ́ mi sí? Wo má tẹ̀ jẹ́ ń parọ́ fún wáyé kìtẹ́ kí má tẹ̀ sọ pé nítorí tá a bá sọ pé ká má jẹ́ máa sọ sítórì lọ títí mo ti pẹ̀lú ká máa sọ sítórì lọ títí fún wọn bó ṣe wà mo fẹ́ máa bú ọ̀gẹ̀ mo fẹ́ bú ọ̀gẹ̀dẹ̀ mo fẹ́ nákẹ́ mo fẹ́ máa nákẹ́ ń bẹ́ ni kò sí wèrè. Èmi Àwẹ̀rò. Ìwọ. Èmi sí ìwọ ọmọ ọ̀tá lásán lásán. Èmi kọ́. Ọmọ gbàgbé lọ́wọ́ ta wà yìí ọmọ ọ̀tá gbogbo ló ṣe kíni àwọn ló ń ka kíni lọ́wọ́ tó bá dáwọn oríṣiríṣi ọmọ ọ̀tá tó ṣe kíni tó ń ta kíni lọ́jọ́ gbọ́ ajá fọ́ èrè lọ́wọ́ ọ̀wá ṣe òun lọ àbí òun lọ kò sí bó ṣe lè bọ́ lọ́wọ́ mi èmi kìláàsì nígboro yìí màá bọ́ gẹ̀dẹ̀ jẹ wàá rí ọ̀hún. ṣùgbọ́n ẹ̀gbọ́n ẹ kú lọ́nà adé ń bọ̀ ládé ẹ sọ fún wa fẹ́ mi. ìyẹn ló wá sọ di ìkíni èmi náà fẹ́ fi ń sí suspense àti pé ó tiẹ̀ ní nǹkan pàtàkì kan tí mo wá ṣe lábúlé. Kí ni nǹkan náà gbọ́n? bí mo ṣe wá sábúlé mo á fẹ́yàwó ni mo wá ọmọ gidi nínú abúlé òkèlè. Àwọn obìnrin tó wà lẹ́kọ̀ọ́ ńkọ́? Obìnrin Èkó ló sọ bẹ́ẹ̀. Obìnrin Èkó kò sí nǹkan kan mọ́ lára wọn. Tó bá róbìnrin Èkó tó bá dúró báyìí tó bá tètè kájànù wọ́n á gbà ẹgbẹ́. Ọmọ abúlé ló lè ṣe ń ṣe àbúrò tó bá ti dojú ẹ̀yà owó abúlé kó wá mọ́ ọmọ bó ṣe ń lọ nìyẹn. Bọ̀ tó bá jẹ́ tọmọ abúlé hùn alóbìnrin lábúlé wa. Mo mọ̀ ẹ́ tẹ́lẹ̀ náà mo ṣe wà. Èyí tẹ́ bá ti rí sáà náwó sí wàhálà. Ètí bá ti rí kí n náwó sí kò lè. Àmọ́ ibo lẹ ti wá ń ṣe fàájì ní ìsìn yìí o. Àwẹ̀rò
bó lọ́jà. ẹ̀gbọ́n mi. Akọ́ni. Ọmọ wo ló kí wọn kọjá sí mi? Àwẹ̀rọ nù ọmọ ìyá aláta. Mo mọ̀ bẹ́ẹ̀ ni. Ọmọ ìyá aláta. Bẹ́ẹ̀ ni. Ó rí pé ọmọ yẹn ó ní wà, ó rí bó ṣe kí wà, ọmọ yẹn kò ń kí ọbẹ̀ yẹn. Nǹkan tó ó ní wà, ó tún lẹ́wà, ó tún ní gbogbo nǹkan tóbìnrin fi ń ṣe tó fi ń tọ́jú ọkọ. Akande, mo nífẹ̀ẹ́ wọn. Ẹ̀gbọ́n mi ládùúgbò gbogbo obìnrin tó wà nílùú wa. Àwẹ̀rọ ọmọ ìyá aláta. Aṣọ́dún ẹ ti pọ̀ jù. Nǹkan kan iṣẹ́ kankan nìyẹn máa máa ṣe ni wo ni Àwẹ̀rọ ọmọ ìyá aláta. Mo nífẹ̀ẹ́. Ṣé o mọ́lé wọn? Mọ́lé wọn. Ó mọ́lé wọn. Ó ti tàn. Ibo lọ ní wọ́n ti ń ṣe fàájì? Ọ̀dọ̀ Lámbébé nù. Ọ̀dọ̀ Lámbébé. Bẹ́ẹ̀ ni. Bí a kà ṣe báyìí, àkọ́kọ́ mú mi délé wọn. Àwa mú dání, àwa lọ sọ́dọ̀ Lámbébé. Kò sí wàhálà. Sí wàhálà wọn. Torí ẹmu tó ń tà fún wa lẹ́kọ̀ọ́, ó ti sú èmi kò ń ṣe ẹmu gidi, wọ́n ti mí ìṣẹ̀ pẹ̀lú ṣàkárìn pẹ̀lú oríṣiríṣi. Tó bá ṣe tẹ̀mú gidi ẹ̀ àti àmọ́ lọ́dọ̀ Lámbébé nínú ìlú ayé mi. Lámbébé lẹ ti ń mẹ́mú sí. Lámbébé. Já máa lọ. Àrọ́bá o. Bàbá ìtàn. Àrọ́bá. Ohun tọmọdé gungi nàgàwò ìjókòó làgbà tí máa rí o. Àrọ́bá nìtàn o, ìtàn làrọ́bá. Tó bá ti yégun, ó ti yọ ọ́rẹ́ nìyẹn. Àrọ́bá ni bàbá ìtàn. Rọ́bà. 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 Bàbá ìtàn. Ọmọ ìyá lóde ni tó ń gbé lẹ́kọ̀ọ́. Sáàkì o, ìyá wa ń kọ́. Wọ́n wà ìdíbíṣẹ́ wọn. Ẹ jọ Àwẹ̀rọ ni mo béèrè. Àwẹ̀rọ. Bẹ́ẹ̀ ni. Àwẹ̀rọ. Ó yá ni. Ó lálejò. Ẹ ṣe mà. Mọ́mì, nǹkan tí mo bá yín ràbọ̀ láti Èkó ni. Èmi nìkan tó ń tọ́. Ó máa ṣe o. Ẹ bá mi manage ẹ̀ mọ́. Àwẹ̀rọ bá mi dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ó ṣe gan. Ọmọ ni. Yes ma. Ó ṣe o. Bọ́ Mo wà. ojú ẹ̀ ń dán. Oúnjẹ màmá mi ti jẹ tán. Mo sì yẹ kó rí náà nu. Yorùbá ò lábúlé. Abúlé wa ń bẹ jàre. Ṣé obìnrin sì ni kó parí? Mo bínú. Òbínú. Ẹ̀tọ́rẹ̀ náà ló jẹ́ kí mi náà tètè fa nǹkan tí mò ń ṣe. Ẹ káàsán ìyá wa. Kò sí nílé. Òun ló ní kí wọ́n á dúró lòun lè. Àwẹ̀rọ ti jáde kò sí nílé. Àwẹ̀rọ ò sí nílé, kò sí nílé, ó lálejò. Ó kó ra ẹ̀ sọ̀rọ̀. Kí ni? Mo láwẹ̀rọ ò sínú ọmọkùnrin. Ọmọ yẹn lóde wà lọ́dún ẹ̀. Ó jókòó tí ó lálejò. Bàbá yìí, ọmọ mi ò gbọ́dọ̀ ṣiṣẹ́. Olówó ló bá ṣe. Ó kó ra ẹ̀ sọ̀rọ̀. Orí kìíní ò gí ẹ. Alákòóbá. Akújọ kọjá rè é kúṣẹ́ o ẹ̀ǹlẹ́. Ṣé kí n wá sí ipò bí mo wá sábúlé tí mo gbé nǹkan wá fún mi sí ìrọ̀lá? Ó dà bẹ́ẹ̀. Ó ṣe ó dà bẹ́ẹ̀. Àwọn ọ̀rẹ́ yẹn náà mo náà kankan tí mo bá wọn kó wá tí mo fẹ́ fún wọn. Wà bẹ́ẹ̀ mi ra nǹkan. Má ti padà. Lẹ́nu wọ́n máa ti wá gba tiẹ̀. Mo tiẹ̀ rí. Tí mo fi kún pamọ́, ọ̀rọ̀ yìí yóò di ìtàn lọ́jọ́ kan. Bọ́mọdé ó bàtàn àbárọ̀bá, àrọ́bá sì ni bàbá ìtàn. Kí ni nǹkan náà? Kí ni gan? Kí ni èsè nǹkan náà? Mo wọ́de lánàá, mo bọ́ nlé, ìyá rẹ̀ sọ pé o sì nlé. Wá, àjọsọ báwo. Sọ kí ẹ̀rín kí lè jọ sọ. Gbọ́ dáadáa, ṣé nígbà tí kírun tí ó dàrú, ọ̀rọ̀ náà fi pilẹ̀ bẹ́ẹ̀ o. Nígbà tí kírun gangan tó wo tí yóò tún padà dá, ọ̀rọ̀ náà fi pilẹ̀ ṣẹ́ bẹ́ẹ̀ o. Jọ. Mo bó lò ṣiṣẹ́. Olówó ni mo ń bá lọ. Ọlọ́gbọ́n ayé ò lè tó mí gógó, olùmọ̀ràn kan kò lè ká iye ìyanrìn.
etí òkun. Àrọ́bá. Àrọ́bá. ẹ tiẹ̀ wá gbé ẹ dákun èèyàn rẹ̀ kí là á ṣe sọ̀rọ̀ ọmọ àbẹ̀bí tí mo ń rè bí kíra bá kí là á ṣe sọ̀rọ̀ ṣé àmọ̀ òwúrọ̀ náà ni. ń sọrí ọmọ àbẹ̀bí òun lóun mi kí n gbé lọ́dún ìjẹ́sù ọdún àbí kí lọ rí sí i. ó ti mọ tèmi tẹ́lẹ̀ tó bá ti tásìkò tó pàjẹ́. kí n pa. ọ̀rẹ́ nu rẹ̀ pàjẹ́ ó fẹ́ pàjẹ́ wọ́n máa ń rí o sínú ọ̀nà. yóò dẹnu tiẹ̀ tán àmọ́ sọ̀rọ̀ yóò òun náà mọ̀ dájú kí n tà sí kí n ṣe. ọ̀rọ̀ mi o ọ̀rọ̀ mi. ọmọ yóò ní pa mí. bí ẹ̀mí ọ̀ ṣé lórí ibú ni ọ̀nà ìwọ tún ni ọmọ yóò ní pọ̀. ṣé kí n rí ohun tó dáa kí n mọ yọ kúkú. sọ̀rọ̀ mi lè wọ́n dé bẹ́ẹ̀ o tí n bá ka eré tá a jọ ṣe ìkíní kejì kẹta yóò tẹ́ mẹ́sàn-án bẹ́ẹ̀ ni kí ló ha ọ lọ́nu bàbá ń bá rí rẹ̀ sọrí etí mo wá gbádùn lọ́rọ̀ rẹ̀ tí n bá ti gbé tán yìí tí n bá ti gbé báyìí yín wá gbélé yìí gbèsè gbè yín wá mọra gbàsà wọlé mo bù jó irú ìdá mo bù jó mọ́tà wí kò wá lọ́wọ́ mi lẹ́nu àbí ìrọ̀ mi ò ìrọ̀mọ́ ni ò ní báyẹ̀ mi jẹ́. dáadáa yín dáadáa gẹ́ ọ bá ọ lè. ọmọ tó ń wí ìjọsí odò ló wá ká mi mọ́. tani tó dá wọlé ọmọ àlè. mo tẹ́ pé nínú omi àfi ìlàì tí bá ní nǹka yóò tẹ́ méje. ẹ bẹ́ẹ̀ ló. méje péré náà ní. dájúdájú àtijọ́ ń wẹ odò kan náà nù o àfi kí ya mọ́bọ̀ lórí ibú rẹ̀ jẹun. ẹ wo fẹ́ẹ̀rí rẹ jí. ọ̀rẹ́ kẹ́ni. ọ̀rẹ́ mi lórí ibú lọ́sùn. ẹlẹ́nu bàjẹ́ ẹlẹ́nu pẹ́ẹ́pẹ́ lákòótó ní ìgbà ìwọ náà ajẹ́sí lórí ibú ni ọ tọ́ba kí n ṣe lórí ibú ìwọ káàbẹ̀ rómọ́nù odò dájúdájú èmi àti ẹ àtijọ́ ń kún odò kan náà àtijọ́ ń wẹ̀ nínú àgbàmì kan náà nínú èmi àti. Àyìnlá ọ̀rẹ́ mi Àyìnlá ṣe ọ̀rọ̀ ronú gbogbo ìgbà yìí kò bá ń láàmú o bẹ́ẹ̀ ni o sì mọ̀ pé bí ronú bá pọ̀ jù lára ìmọ̀ ń dá nǹkan míì sára ni ẹnu ojú rẹ nù kó o túra ká ni o. èwo ni ò tó ronú ọ̀rọ̀ mi ìbáwọn àgbàgbọ́ pé tá a bá torí ìsúgbòdì ìmọ̀ ìṣúná fún ni yá ni ọ̀rẹ́ mi wò mí bo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwẹ̀rú tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ń sìn kó bọ́ ọ mú kò í ṣe irú rẹ̀ rárá lẹ́yìn tó jẹ́ pé gbogbo ọkùnrin nínú àbáwá yìí náà ti bàtẹ́ńtẹ́lẹ̀ ṣé irú obìnrin ìwọ á fẹ́ gbé ló fi ṣaya ọ̀rẹ́ mi ìfẹ́ yìí ń fún ọ kó ya nu ojú rẹ kó túra ká ni ìwọ náà sì mọ̀ pé bẹ́ẹ̀ sì bá dání àmọ́ ń tún gùn ni ìyàwó tiẹ̀ báyìí yóò fẹsẹ̀ ara rẹ̀ wá bọ̀. nígbà wo. nígbà tó tọ́ ọ̀rí ìyàwó tiẹ̀ kó ya nu ojú rẹ lórí ọ̀rọ̀ àwẹ̀rọ jẹ́ àmọ́ lọ bí tá à ń lọ. sùúrù o sùúrù sùúrù o sùúrù tẹ́ ń wò yẹn. ẹ̀gbọ́n mi ó ṣe kókó. Àkàndé ìwọ ṣe wá like African time báyìí. ẹ ti á bínú. máa bínú. ó yá ṣe ká máa lọ. ọmọ ẹja máa lọ. ọ̀nà bó ni. n fẹ́ mú yín káàkiri gbogbo olúwa. kò máa mú mi kiri jàre ó ṣàníkàn tèmi àtẹ́jọ́ sọ tẹ́lẹ̀. ẹ̀gbọ́n mi ṣé kò ń ṣe lórí ọ̀rọ̀ obìnrin àwẹ̀rò. mi ti sọ fún yín pé ẹ lè fáwẹ̀rò etí mi ti kún gbòòrò. tí ẹ dúró náà ṣorí bẹ́ẹ̀ mi ṣe wà yìí bí mo ṣe wà yìí súrà tèmi mi ò lè fẹ́ virgin kò bá mi lára mu ṣòro ọmọ tó ti já tó ti ná bí tó ti ná òun yẹn ló bẹ́ mi lára mu tó máa lè ṣeré fèmí dáadáa ó wá ń sọ fún mi pé wọ́n. ẹ̀gbọ́n mi obìnrin pọ̀ káàkiri ìlú wa yìí àti pé tí n bá rìn lọ́tùn àwẹ̀rò ni bí rìn lọ́sì àwẹ̀rò ni àtàgbẹ̀ àtẹlẹ́mu gbogbo wọn ló ti wẹ̀ ọdún ẹja. ìwọ náà máa ń rìn ibi tó ti ń sọ̀rọ̀ àwẹ̀rò tó máa ń sọ̀rọ̀ àwẹ̀rò bí ìwọ gbàbí lọ́dọ̀ kó rìn ibi tó ti ń sọ̀rọ̀ àwẹ̀rò ni. ẹ̀gbọ́n mi àbáyọ̀mí ń pe mo wí tèmi o. ọ̀pọ̀ wíkì ni tí ẹ dúró náà Àkàndé gbogbo àwọn ọmọ tí wọ́n ń lé kiri àbà tó máa lé wọn kiri tó ò jẹ́ kó sùn lé ìyá wọn èyí ọkọ kọ́ ló máa fáwọn
Ṣáwọn èèyàn kan ló máa fẹ́ wọn. Gbọ́ ẹ̀dá máa lọ. Àrọ́bá o. Bàbá ìtàn. Àrọ́bá. Sùúrù tẹ́ ń wò yẹn ó ṣe kókó. Sùúrù ó lérè. Sùúrù ó lérè. Sùúrù tẹ́ ń wò yẹn ó ṣe kókó. Quickie ni. Ọmọ kan ṣe quickie. Wọ́n tún ṣe quickie lábúlé ni. Ta ló wà bẹ́ẹ̀? Ṣé ìjà wọlé ni? Ṣé o ṣe ni? Wọlé wọlé sọ pé iṣẹ́ wọ́n mi tẹ́jú mo ṣe bíbá. Ṣé ìjà wọlé ni? Ṣé ìjà wọlé ni? Ṣé o fẹ́ máa yọ ojú mi tí mo ti bọ́ gẹ̀rẹ́ ni? Kí ló pàpọ̀ náà lè rí sí? Alẹ́ yóò ṣe nǹkan tí yóò dá ká panupọ̀ ká bá wí. Ẹ̀yin náà jáde ẹ̀fẹ̀ gẹ̀ jáde ẹ̀fẹ̀ máa ṣe ẹ̀rí kékeré ṣé bẹ́ẹ̀ yóò dá. Kí ni mo ṣe tí o dá? Wọ́n lè ṣe quickie ìrọ́nù lẹ́sìn tẹ́ẹ̀mù. Ọ̀gbẹ́ni wa ṣó dá mi ọ̀ṣà. Kí ta ni yín? Kìláṣì ló bá sọ̀rọ̀ o. Kìlá what? Kìláṣì. Ọjọ́ bí lè sọ̀rọ̀ jáde. Ọmọ tí mo sọ fún ẹ lélẹ́yìí. Ọmọ wo? Ọ̀gbẹ́ni wa bọ farabalẹ̀ mọ́. Ẹ̀gbọ́n àgbẹ̀ aláìkún ojú yín o. Kí ló dé? Ọmọ tí mo ń bẹ̀ sọ látàárọ̀ rẹ̀ ọmọ tí mo ń Ọ̀gbẹ́ni farabalẹ̀ ọmọdé pé máa gbọ́ gẹ̀rẹ́ ṣe bó ṣe wù mí ni wọ́n bá fara rẹ̀. Ayé mi bàjẹ́ ọmọ tí mo ń sọ fún ẹ pé mo fẹ́ lábúlé lélẹ́yìí. Lọ́run mọ́lẹ̀ mi ìwọ. Ọmọ ọjà lọ́jọ́. Ó lè wáṣọ kúrò. Ọmọ tèmi ní. Gbẹ́rẹ́jọ́ tó jáwèrè. Nísù. Ọmọ tí wọ́n sọ fún eré náà wọ́n sọ fún eré. Wúwo gángan ló bá ṣèrè fún. Níwọ̀ yìí, ìwọ. Máa ṣe é ṣe. Wọ́n bá bí ẹ̀rí wá gbaṣọ yìí. Ẹyin. Ìwọ ló máa rìn délé lẹ́nu. Ìwọ ọmọ ìyàwó níyàwó bá sùn. Ó jáwé. Ọgbọ́n ní ṣíjọ́. Wọ́n má jẹ ká lọ́sẹ̀ mo ti náwó fọmọ yìí gan. Jálẹ̀ tó ọmọ olónáwó fún ajá oníṣekúṣe owó fẹ́ ṣe rí. Eléyìí ló náwó lé lórí eléyìí. Mo rò fún abúlé ni kó máa fẹ́ tà ní. Àgbàṣà àbẹ̀rẹ̀ àkórí ẹ̀ dàrú. Ṣé lè já wèrè ni? Ṣé o ṣeré? Ṣé ló fẹ́ pa ayé ẹ̀jẹ̀ ni? Baálé mi, èmi ló yà dé tó bá yẹ sọ pé mi obìnrin ló ń pẹ́ jù. Ẹ bóde jí àlọ́jẹ. Sórí, a gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ tó. Ẹ jẹ́ n bá yín. Àyìnlá mi, oṣù tó mọ̀ bínú sí mi. Lálẹ́ bèrè. Omi ọlọ́run. Ṣé wọ́n lọ bèrè àbúrò? Ó sì ń jọ. Ó fẹ́ jọ. Ọ̀fọ̀ ni tọ̀sí gbẹ̀gìrì kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀dá níní. Iṣẹ́ ìṣù ni ò lè jọ. Adé lórúkọ ẹjọ́ dìde. Yí báyìí, yí báyìí. Ìwọ náà mọ̀ káwọ́ gbéra. Yí báyìí. Ṣé o létí? Kí ló fi ń gbọ́? Ọwọ́ ní. Kí ló mọ̀ tí ń dúpẹ́? Àwọn ìbejì ní gbára wọn lẹ́sẹ̀ o. Sì ẹ ti pọ̀ àyà. Lọ́ba wo ẹ̀yin ará ilé ọ̀dàbọ̀ o. Báyé mi ẹ̀wà ẹ̀dùn sípàlà. Alágbèrè abúlé wa ni. Ọmọ wọn ajá ni wọ́n kiri mọ́. Mo mọ̀ wọ́n mọ̀ kí lẹ́ni ṣe pẹ̀lú rẹ̀. Ajá ni ìgbà ìmọ̀ ní. Ó ní bí ṣe. Ó dábàá o. Ẹ pẹ̀lẹ́ ire o. Yé wá mi kó bá mi o. Ìtàn tó ń bọ̀ lórí àrọ́bá. Next story on àrọ́bá. Bàbá Jàbàtà. Èmi ní àṣẹ tó à ń yọ bọ́rọ́bọ́rọ́ bí ìgbín. Àbí mo rán ní ìnáwó ṣe ni. Tí ètò bá wọn, ó ṣe sùúrù fún mi ni. Ọjọ́ méjì péré ló mọ̀ kú. Tó sì jẹ́ ló gba gbogbo ẹran ìgbẹ́ lọ́wọ́ àwọn oníbàárà mi. Ilé sì kún bámú. Ló wá ń fọkàn mi balẹ̀ wípé ó wà padà ó ra ẹran ìgbẹ́ hùn. Yóò wá jẹrà sínú yàrá mi. Sọ̀rí nǹkan kan sí méjì lọ́wọ́ mi ń fẹ́ tẹ̀ tí ò tí tẹ̀.
tọwọ́ mi bá ti tẹ̀ báyìí ń kàn sí ọ. téèyàn ò bá tó bàbá ọmọ ṣe kò ń pọmọ alákàrà. kékeré ni owó nínú èyí tá à ń wí yìí tí ètò ti lọ rẹ́kẹ́rẹ́ sọ̀rí fún mi di àárọ̀ ọ̀la àbí ó wá pẹ́ jù àdírú ẹ̀rí alẹ́ ọ̀la ń wọ̀ bọ̀ nílé gbogbo owó òun báyìí ń kó fún ọ ni. ọmọbìnrin ayé òsì ló fẹ́ yà lọ́dẹ̀ sẹ́rí bí báyìí mú bá báyìí ní sùúrù láìsí sẹ́rí ọmọdé sẹ́rí ẹ bá rí fún láìsí o. ní sùúrù ẹ̀yìn báyìí ó sì ń bẹ́ bí wọ́n jà wọ́n ti fẹ́ lù mí pa wọ́n ti fẹ́ lù ọ́ pa bẹ́ẹ̀ ni o ẹ wo ẹ ní sùúrù o sùúrù dọ́wọ́ yín o èmi ní òde gan tẹ́ fi ń jà bí ẹni bí ẹbí lè rè eléyìí ibú ọkùnrin láìsí ọkàn àbùkù láìsí ọ̀dà ẹ̀yin méjèèjì ẹ̀ mọ̀ tẹ̀lé mi ká lọ láàfin. ẹ bàbá lóye àwọn ẹ ló fi náà ti parí ìjà ẹja máa lọ ìjà mò ń bá yín sọ̀rọ̀ tẹ́ẹ̀gàn. a ti parí ìjà eléyìí ikú ni ọ ti ṣẹ̀ṣẹ̀ eléyìí ikú ọkọ lẹ́yìn ẹ̀ṣẹ̀. bákẹ́ láìsí méje wò tó ẹ̀yìn bákẹ́ àwọn méjèèjì fún wọn bá mi lágbàlá. bàbá bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ wálẹ̀ gbọ́. bàbá olóyè wọn ò dáhùn láìsí. olórí burúkú ọlọsì aláyé bàjẹ́ olórí burúkú lọlẹ́wọ́ ni ọlọsì òdìdí lọ olórí burúkú ọlọsì ọkọ̀ òfòkò àdánù òdìdí lọlẹ́wà òdìdí lọ òdìdí lọ ọlọsì ọlọ́bùkú wèrè ọkọ̀ wèrè ọkọ̀ òsì ọkọ̀ ìyá. Àdùnní kí ló dé. Àdùnní òdìdí lọlẹ́wà ìyá wa. nítorí kí ló dé. Àdùnní. ìyá wa ìjọ ọmọ yìí pa o wọ́n pa lẹ́yìn ni o. Odùmákin ṣe sùúrù o dákú máa wọ́n lójú. pọ̀ ọ̀dà ìyá rẹ̀ sáà rí ọ̀dà ẹ̀ sáà rí ìyá wa. ọ̀fẹ́ lẹ́yìn mọ́ gbà lẹ́nìí gbà lọ́la ojú wọn bá fọ́ra bàràbà ní í dà. olórí burúkú ọkọ̀ òsì olórí ibú. Àdùnní. ẹ sáà ń gbọ́ ọ̀dà wọn fẹ́ yàwó mọ́ o. ṣe sùúrù Àdùnní. ó ìyá wa. wọlé lọ. àrọ́bá ṣe bóun ní bàbá ìtàn bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan lòtítọ́ á bà á. àrọ́bá ní bàbá tán àrọ́bá ní bàbá tán bọ́mọdé ó bá tàn ó yẹ kó bá àrọ́bá àrọ́bá ní bàbá tán àrọ́bá ní bàbá tán àrọ́bá ní bàbá tán bọ́mọdé ó bá tàn ó yẹ kó bá àrọ́bá ní bàbá tán rọ́bà rọ́bà bàbá ìtàn 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 rọ́bà rọ́bà bàbá ìtàn. ṣẹ̀mí bí ẹ́ lógún ọ̀rẹ́ bọ́mọdé bá gúnyán alẹ́ àgbà fìtàn balẹ̀ o torí ẹnu àgbà ṣàlóbì tí ń gbó ohun tọmọdé gun dínà gàwó ìjókòó làgbà tí máa rí o àrọ́bá nìtàn o ìtàn làrọ́bá tó bá ti yegun ó ti yọ ọ̀rẹ́ nìyẹn àrọ́bá ní bàbá tán rọ́bà rọ́bà bàbá ìtàn 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 rọ́bà rọ́bà bàbá ìtàn. Pictures, beautiful features.